àgbélépọ̀tá tí ò ná ní nǹkan kan, back to sender tí ò ná ní nǹkan kan, jẹ́ rí tèmi ṣe tí ò ná ní nǹkan kan. Ara àwọn iṣẹ́ téèyàn máa ń lò tí ò náyàn ní nǹkan kan òun lórí tí mo tún mú wáyìí. Sórí tó o bá ń lo iṣẹ́ yìí ó ṣiṣẹ́ back to sender, tó o bá ń lo ṣiṣẹ́ yìí ó ṣiṣẹ́ jẹ́ rí tèmi ṣe nú ayé, tó o bá ń lo iṣẹ́ yìí ó ṣiṣẹ́ má fọwọ́ kàn mí, kò ná ní nǹkan kan kí lọ́lọ́ wá èékánná ẹsẹ̀ àtàpọ̀ ẹkọ̀ ẹsẹ̀ òsì rẹ lọ́lọ́ wá àṣẹ àtàǹpàkò ní tẹsẹ̀ òsì left leg òun lọ́lọ́ wá ẹlòmí tí wọ́n ní ọpá wo ẹsẹ̀ òsì left àtàǹpàkò ẹsẹ̀ òsì èékánná rẹ̀ ló gé. Tó bá ti gé èékánná ẹsẹ̀ àtàǹpàkò ẹsẹ̀ òsì rẹ ọ wàá lọ papọ̀ mọ́ èyí àtàrí kan, a single alligator pepper ẹyọ kan ó ní ẹyọ kan ṣoṣo báyìí lọ́lọ́ mọ́. Tó o bá ti lọ mọ́ ògùn ti dé, tó o bá ti lọ ìfẹ́ máa ń ṣòro lọ ọ wà ibi tí ó ti lọ lórí ọlọ. Tó bá dẹ̀ jẹ́ pé orí símẹ́ǹtì náà ní tó ọ̀lọ́ lọ ńlé rọra wá òkúta tó bá tóbi jẹ́ kó ra rìn mọ́lẹ̀ sórí. Tó o bá ti lọ ògùn ti dé ọ wà fi sígbẹ́rẹ́ kan sáàrin orí. Torí ibi tíṣẹ́ ìburú sí béèyàn bá ń pè rẹ̀ ń bi yóò sì máa ṣòfófó fún ọ. Tó bá ń pè rẹ̀ ń bi ń bì kan orí ọmọ fọ́ sórí torí bá ti ń fọ́ òun ń sọ fún ọ pé àwọn kan ń pè rẹ̀ ń bì kan nu. Àgbélépọ̀tá olófòfó là á máa ń pè é. Àgbélépọ̀tá olófòfó yóò máa ṣòfófó fún ọ wípé wọ́n ń pè rẹ̀ ń bì kan tó bá ti rí torí ń fọ́. Tó bá wá fẹ́ kí dààmú ọ bá wọn tọ̀hún yẹn ọ wá ra mú epo kékeré, epo pupa ọkàn ra fi kan àárín ibi tó sígbẹ́rẹ́ hùn sí. Tó bá ti fi tán ó rí pé olójú ẹsẹ̀ lórí tí ń fọ́ wọn lọlẹ̀. Ìdààmú àmọ́ bá àwọn tí ń perí ẹ̀ ń bi back to sender tó yá wèrè ni yóò máa ṣòfófó wọn bá ń perí rẹ̀ ń bi. Sórí ara àwọn iṣẹ́ bàbá mi ni, bàbá mi Edward Òrìṣàtọ́lá kọ́lọ́n bá mi fọ̀rọ̀ kẹ́ bàbá mi. Gbogbo wọn tó bá lo iṣẹ́ yìí tó bá dán ló máa fàdúrà ran bàbá mi Edward Òrìṣàtọ́lá lọ́wọ́ wípé iwájú tí bàbá mi kọjú sí kọ́lọ́n jí ó da ẹ̀yìn tó filẹ̀ ọmọ bàjẹ́ láéláé. Bọ́yá ìyọnu ní ìwọ náà ń wá pé Fágbénró, ìwé ìgbédùú lọ ń wá pé Fágbénró, aṣínà lọ ń wá pé Fágbénró, àwọn oṣólẹ̀ lọ ń wá pé Fágbénró, àwọn ọ̀rọ̀ téèyàn máa ń fi ń kó èrò jọ pé Fágbénró, aṣínà ni pé gbá Fágbénró, àbọ̀ṣe ajé tàǹtà 500,000 ìwọ náà ò tí ra, ìwọ náà ra wò onírà kọ kábàámọ̀. Ọṣẹ ajé yẹn gbóná janjanjan. Àwọn oṣólẹ̀ ń bẹ ńlá táǹfẹ́ ẹyẹ àkàlà ṣe, ẹyẹ ọ̀sìn ṣe, ẹyẹ ẹgún ṣe, ẹyẹ ológe ṣàṣe lóríṣiríṣi. Wọ́n náà pé Fágbénró bọ́ ọba ṣe fẹ́ là ṣe pé Fágbénró mọ́sùn ọdún tuntun la tún wà yìí. Ẹlòmíràn ní online ni orí Facebook ni orí Facebook làwọn kan ti sórí ire o, orí Facebook làwọn kan ti sórí ibú, ìwọ ò ní sórí ibú bẹ̀, oríire bẹ̀ ló ṣe. Ẹ like, ẹ share, ẹ comment. In tá à ń fi tọ́ ṣe, àṣẹ tá à ń fi tó ẹnu ṣe, ẹ bá pàdé lórí YouTube lónìí. Mo fẹ́ kẹ́ subscribe sórí ẹ̀ lórí YouTube page mi ni o, Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited. Bó o là á ṣe lo itọ́ fún àṣẹ. Ọ̀jẹ̀ wòlíì tó ti ń béèrè àṣẹ lọ́dọ̀ mi tipẹ́tipẹ́ lọ subscribe lórí YouTube. Ọ̀jẹ̀ àfáà tó ti ń wá àṣẹ tipẹ́tipẹ́ lọ subscribe sórí YouTube. Àbọ́lọ́dán ni wọ́n fẹ́ máa fi ṣépè fáwọn ọ̀tá rẹ̀. Nǹkan fi tọ́ ṣe ọba lórí YouTube. Ẹ subscribe sórí ẹ̀. Ìtú ẹnu rẹ̀ lásán wò ló ṣe fi pàṣẹ tí ó sì máa ṣẹ. Ẹ bá pàdé lórí YouTube mi lónìí.
080 30 45 63 83 080 30 45 63 83. ẹ̀yin ti lè pè mí kí n má gbé ẹran bọ̀ wá lù lọrin. tẹ́ bá ti dé ilé epo Ibrolac lágbo ọba anywhere tẹ́ bá ti sọ̀kalẹ̀ ẹ̀yẹ kan gbọ́kadà ẹlẹ́ lọ sí ilé epo Ibrolac lágbo ọba. tẹ́ bá ti dé ilé epo Ibrolac lágbo ọba ẹ sọ̀kalẹ̀ ẹ dúwájú ilé epo yẹ kẹ́ kọ̀yìn sínú ilé epo kẹ́ kọjú sórí títí ọ̀dà ẹ wá wá pa àlàáfíà yín bí òpónà méjì ní other side ẹ rí transformer kan tí fọgànáísà wà lára rẹ̀ orúkọ fọgá ẹni ń pè ní Alhaji Hasan ọmọ Ẹdẹ ẹ rí signboard mi lára rẹ̀ Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited junction yẹn tí transformer wà tí fọgá wà tí signboard mi wà náà ń pè ní Olú guest house junction anybody tẹ́ bá bí transformer yẹn bí ọ̀dọ̀ fọgá yẹn bèrè lé Òrìṣàtọ́lá wọ́n náà wọlé mi sí ẹni dààmú àní fàìsàn ló gbá ẹ má sùn o kẹ́ lè bá a sùn ọdún mẹ́la tó ń lò lọ yìí ẹni tó bá ti sùn ní sùn o àní kábàámọ̀ o àní lo ọdún yìí inú àìsàn àní lò inú dààmú a lọ síwájú a rí dáadáa ṣe a kọ́lé àrọkọ àwọn tá a fẹ́ lọ ìlú èbó yóò ṣe é ṣe o àṣẹ ti gùn kò ní yí padà ẹ láìkẹ́ ṣíà ire o ire gbàgbà.